A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lẹ́yìn awuyewuye àti ìdààmú tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, Ààrẹ Bọ́lá Tinubu ti darí ìgbìmọ̀ ọrọ̀ ajé National Economic Council láti ṣe àgbékalẹ̀ ètò ohun amáyédẹrùn àti àtúpalẹ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti bu òróró ìtura sí yíyọ ìrànwọ́ epo. Èyí jẹ́ lára àwọn àbá tí àjọ olókoòwò dá wípé àwọn ń retí èsì ìbéèrè fún ọ̀kẹ́ mẹ́wàá náírà (200,000) owó oṣù tó kéré jù láti ọ̀dọ̀ ìjọba ní ọjọ́ 19 oṣù yìí. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé àjọ àwọn gómìnà, tí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak jẹ́ alága wọn, Tinubu nípasẹ̀ aṣojú rẹ̀ igbákejì ààrẹ Kashim Shettima darí àjọ gómìnà láti ṣe àgbáríjọ ohun èlò tí yóò mú àdínkù bá ìrora tí ọmọ orílẹ̀-èdè ń kojú. Nínú àjọ àwọn gómìnà yìí láti rí gómìnà fún ìpínlẹ̀ 36, gómìnà báǹkì àgbà CBN àti àwọn òṣìṣẹ́ ìjọba mìíràn. Ààrẹ ṣe àpèjúwe ìṣẹ́ òun òṣì tó ń bá orílẹ̀-èdè fínra gẹ́gẹ́ bí èyí tí ó burú jáì. Ó wá rọ àwọn gómìnà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ gbógun ti ìṣẹ́ jákèjádò orílẹ̀-èdè. Bákan náà ni ó rọ àwọn adarí olóṣèlú láti gbé èdè-àìyedè sẹ́gbẹ̀ẹ́ kan, pawọ́pọ̀ lé ìṣẹ́ òun òṣì láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tí sáà rẹ̀ ń tẹnubẹ́po, Fẹ́mi Gbàjàbíàmílà, ti jẹ́jẹ̀ẹ́ láti mú ìbáṣepọ̀ tó dán mọ́rán wáyé láàrin Ààrẹ Bọ́lá Tinubu àti ilé ìgbìmọ̀. Gbàjàbíàmílà, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ fún ààrẹ, jẹ́ àwọn ẹ̀jẹ́ wọ̀nyí nínú ọ̀rọ̀ àkọ́kọ́ rẹ̀ níbi ìsìn kẹsàn-án fún ṣíṣí ilé ìgbìmọ̀ ní ìlú Àbújá. Lẹ́yìn tí ó kí àwọn aṣòfin ẹgbẹ́ rẹ̀, ó ṣe àpèjúwe ipò tuntun yìí gẹ́gẹ́ bí èyí tí ó mú ìwà ìrẹ̀lẹ̀ dání. Ó ní òun yóò lo ipò yìí láti fi mú ìrẹ́pọ̀ àti àṣeyọrí bá ẹ̀ka aṣòfin. Gbàjàbíàmílà ní ó ṣeni láàánú wípé pẹ̀lú gbogbo ètò fún ohun amáyédẹrùn, orílẹ̀-èdè ṣì ń pàdánù àwọn ọlọ́pọlọ pípé sí ilẹ̀ òkèèrè. Ó ní àwọn gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ kíákíá kí ìfọ̀kànbalẹ̀ lè wà fún ọjọ́ ọ̀la wa, kí àbámọ̀ má bàa jẹyọ lẹ́yìn ọ̀la. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu ṣe ìbúra fún akọ̀wé tuntun fún ìjọba àpapọ̀, Secretary to the Government of the Federation (SGF), George Akume, nígbà tí akọ̀wé àná Boss Mustapha ṣe àgbékalẹ̀ àlàyé iṣẹ́ rẹ̀ nínú ìwé àpilẹ̀kọ tí ó gbé fún un. Nínú ìwé náà láti rí àwọn ọ̀rọ̀ àsọtì tí ó nílò àmójútó. Ayẹyẹ náà wáyé ní ilé ìgbìmọ̀ nínú ilé agbára ní Àbújá. Lára àwọn tí ó péjú pésẹ̀ síbẹ̀ láti rí gómìnà àná àti lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lórílẹ̀-èdè. Nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀, Mustapha ní àwọn ọ̀rọ̀ àsọtì wà nílẹ̀ tó nílò àmójútó. Lára wọn láti rí àkọọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ fún àgbéyẹ̀wò àsọyépọ̀ láàrin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Saudi Arabia, àkọọ́lẹ̀ lórí ìwádìí sí ilé ìjọba àpapọ̀, àkọọ́lẹ̀ lórí àwọn tí ó wà ní àhámọ́ lórí ẹ̀sùn Boko Haram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó ń fèsì, Akume ní òun mọ pàtàkì ipò tuntun yìí, òun sì ṣèlérí láti ṣe iṣẹ́ àfojúrí, kí òun kàn sí àwọn aṣíwájú bí àyè bá yọ, kí àwọn sì jíjọ gbárùkù ti òfin ìjọba fún àǹfààní ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Adájọ́ Efe Igbóhọ̀nbà àti adájọ́ M. Israeli láti ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Benin ti fi ẹ̀wọ̀n ta àwọn 19 lọ́rẹ. Àwọn wọ̀nyí ni a gbọ́ wípé wọ́n lọ́wọ́ nínú jìbìtì orí ẹ̀rọ ayélujára tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fi kàn wọ́n. Lára àwọn afẹ̀sùnkàn náà láti rí Fidelis Esagini, Nicholas Azeke,
Marvelous Alápà, Ọ̀sáwìngè Ọ̀sáwìndà àti àwọn yòókù. Àjọ EFCC ẹkùn ti Benin ni ó ṣe aláfisùn ọ̀kọ̀ọ̀kan wọn lórí ẹ̀sùn tí ó dá lórí ìwà jìbìtì àti níní ayédèrú ìwé-ẹ̀rí níkàáwọ́. Agbẹjọ́rò fún àjọ EFCC ní kí ilé-ẹjọ́ ju àwọn wọ̀nyí sẹ́wọ̀n gẹ́gẹ́ bí ó ti yẹ, ṣùgbọ́n agbẹjọ́rò wọn bẹ̀bẹ̀ kí wọ́n fojú àánú wò wọ́n nítorí èyí jẹ́ ìgbà àkọ́kọ́ wọn, wọ́n sì ti ronúpìwàdà. Lẹ́yìn èyí ni adájọ́ Ìpòwọ̀nba dá ẹ̀wọ̀n ọdún 3 tàbí ọ̀kẹ́ mẹ́wàá náírà (200,000 owó ìtanràn fún ìdá kan. Àwọn mìíràn gba ẹ̀wọ̀n ọdún 3 tàbí $100,000 náírà (100,000 owó ìtanràn, nígbà tí àwọn kan gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 3 tàbí $100,000 náírà (300,000 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni ilé-ẹjọ́ pa á láṣẹ kí àjọ EFCC darí ohun ìní wọn sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Lára ohun ìní ọ̀hún láti rí ọkọ̀ bọ̀gìnnì 6, ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ̀rọ alágbèéká àti gbogbo owó tó kù sí ìpamọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation. Bákan náà, ọ̀kan nínú àwọn ọ̀dọ́bìnrin aláboyún tí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ kúrò lọ́dọ̀ àwọn olówó ọmọ ìkókó nígbà tí àwọn ológun ṣe ìkọlù sí ọgbà náà ní ọjọ́ Àìkú ni a gbọ́ wípé ó ní àrùn kòkòrò HIV. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọ̀kan nínú àwọn aláboyún náà ti bímọ nígbà tí àwọn méjì mìíràn kò ní pẹ́ bí. Bákan náà ni wọ́n ṣe àgbàkalẹ̀ ọmọ tuntun 2 kúrò ní iléeṣẹ́ olówó ọmọ náà tí ó wà ní ìjọba ìbílẹ̀ Gúúsù Isiala Ngwa ní ìpínlẹ̀ Abia. Iléeṣẹ́ náà ní pátákó tí ó pe àkọlé rẹ̀ ní Mma Charity and Social Mothers Rehabilitation Center. Orúkọ olùdásílẹ̀ rẹ̀ ni Mma Lillian Achumba. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, wọ́n ní iléeṣẹ́ náà ní òǹtẹ̀ iléeṣẹ́ mínísítà fún ọ̀rọ̀ obìnrin àti ìgbélárugẹ àwùjọ, ṣùgbọ́n olùdásílẹ̀ náà ti di àfẹ́ẹ̀rí. Òṣìṣẹ́ iléèwé Madonna College of Health Technology, Umuahia, Dókítà Christian Anokuru, tí ó ṣe ìtọ́jú àwọn wọ̀nyí, ni ó ṣe àfihàn nígbà tí obìnrin àkọ́kọ́ ìpínlẹ̀ Abia, Priscilla Orty, ṣe àbẹ̀wò aláìládéhùn sí ilé-ìwé náà. Dókítà ní àbẹ̀wò yìí yóò ràn wọ́n lọ́wọ́ fún ìwádìí. Nígbà tí ó ń fèsì, obìnrin àkọ́kọ́ sọ wípé ipò àwọn ọmọbìnrin yìí kò bójúmu rárá, wọ́n sì nílò àmójútó tí yóò mú wọn tètè darapọ̀ mọ́ àwùjọ. Ó ní ó yanilẹ́nu wípé irúfẹ́ iṣẹ́ báyìí wà ní ìpínlẹ̀ náà, níbi tí wọ́n ti ń lo àǹfààní ìyà tí ó ń jẹ àwọn ọmọbìnrin wọ̀nyí fi tàn wọ́n gba ọmọ lọ́wọ́ wọn. Ní báyìí tí òun ti fojú ara òun rí, ìgbésẹ̀ yóò bẹ̀rẹ̀ láti ṣe ìtọ́jú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Lánàá ni iléeṣẹ́ agbábọ́ọ̀lù Stephen Keshi Football and Vocational Center ṣe ìrántí akọni pàtàkì nínú àwọn agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà, Stephen Okechukwu Keshi, fún ọdún 7 ìpapòdà rẹ̀. Keshi jẹ́ òmìrán fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà nígbà ayé rẹ̀. Òun ni ẹni àkọ́kọ́ tí yóò gbé ẹgbẹ́ àgbà dé Senior FIFA World Cup. Bákan náà ni ó jẹ́ ẹnìkan ṣoṣo láti orílẹ̀-èdè Nàìjíríà títí dòní tí ó gba ife African Cup of Nations gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù àti akọ́nimọ̀ọ́gbá. Ọdọọdún ni iléeṣẹ́ agbábọ́ọ̀lù yìí máa ń ṣe ìrántí akọni yìí ní ọjọ́ 7 oṣù keje pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọọdún àti ìdíje Under-17 láti fi sàmì ayẹyẹ àṣeyọrí rẹ̀ nínú eré bọ́ọ̀lù àti láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí pàtàkì ìrántí àwọn tí ó sin orílẹ̀-èdè tọkàntọkàn. Alága Louis Brown Ogbeifu àti akọ̀wé fún iléeṣẹ́ agbábọ́ọ̀lù náà, Augustine Pọ́pọ̀, nínú àtẹ̀jáde wọn sọ wípé Keshi kú sí ìlú Benin ní ọjọ́ 7 oṣù kẹfà ọdún 2016. Lẹ́yìn náà ni wọ́n bẹ̀rẹ̀ àgbékalẹ̀ pápá ìṣeré tí yóò ní yàrá ìkẹ́kọ̀ọ́ fún iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama, pẹ̀lú ibi ìkọ́ṣẹ́ ọwọ́
tí wọn yóò fi pe orúkọ Kẹ́chì àti ọ̀rẹ́ rẹ̀ olóògbé Edun Akezua tí ó fún wọn ní ilẹ̀ náà kí ó tó di olóògbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.